أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل وسلم على حين رحمة ربانيته وليحكتة متحاككة أيتة مركز الفهوم والمعاني. آمين. ونور الأكوان متكونة الأحدمي صاحب الأكرباني لبركة أشطاه بمصنع أرباع مع الأتل لكل متحرر من البهور والحواني. ونور كلامه الذي ملأت به كونك أيت بأمكنة المكان. اللهم صل وسلم على حين الأكي التي تتجلى منها هروش الأكوائك حين المعارف أكوام صورتك تمل أشكم. آمين. اللهم صل وسلم على طلعة الأكي بالحق كنسل أحسن إفادتك منك إليك إحاطة النور متلسم صلى الله عليه وعلى آله صلاة تحرفنا بها هي. آمين. 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 طه ada ọpẹ́ fún Ọlọ́run o. Alhamdulillah. ẹ bá mi dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. ẹ jẹ́ ká dé ọpẹ́ wa ládé. Alhamdulillahi Rabbil Alamin. Alamin. ọba tí ó ṣe bí tí máa ṣe. Allah. kí lẹ fẹ́ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọba tó ṣe bí tí máa ṣe. báwa ń ti ń retí lọ́dọ̀ wa níbi pé kó ṣe. wishes tó bá kọ̀ tí kò bá ṣe bẹ́ẹ̀ ta lẹ́ni tó fẹ́ mú sí i. Allah. ìkẹ́ Ọlọ́run àtàlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo àwọn tí wọ́n ti lọ, àwọn tí wọ́n ṣẹ̀ wá sílẹ̀. òkùnkùn oníkùnkùn ní nú ó má mà nú. èèyàn onígọ̀gọ̀gọ̀ kó mọ̀ mẹ́ni tó bí lọ́mọ. Masha Allah. àwọn tí wọ́n ṣẹ̀ wá sílẹ̀ tí à ń tọ ojú òpó wọn tí wọ́n fi wálé. Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ wọn. Amina. Maulana Shehu Tajul Ahad. Radiyallahu anhu. Maulana Shehu Yusuf Abu Aji ilé Adara Àgbàlagbàjì. Shehu Dahud Abu Aji nílé Adara alifa Àgbàlagbàjì jẹta. Maulana Shehu Abdullahi Abu Aji nílé Adara alifa Àgbàlagbàjì àná. Maulana Shehu Abdulsalami Akadibamidele. Rahimahullah. Shehu Zunuzi Ayégbàmí Babalọ́fà. Rahimahullah. Bàbá wa Àgbàlá Rọ̀mí. Rahimahullah. Tó fi kárí gbogbo bàbá. Rahimahumullah. Tí wọ́n kọ́ kálukú ní kéwú. Bàbá mi àgbà olówó Ẹ̀gbá nìbàdàn. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ gbogbo wọn. Amina. Olúwa jẹ́ kálíkì àmọ́ ò dáa fún wọn. Amina. Pàtàkì bàbá mi àgbà Shehu Muhammadu Jami Àrẹ̀mú Òró bàbá wa Sheikh Abdulrasheed Agbára Omi. Rahmatullahi alayhi. Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ wọn. Amina. Ìyá mi àgbà Maria Àtúnbí ìyá bàbá wa Sheikh Abdulrasheed Agbára Omi. Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ wọn. Bàbá mi àgbà Sheikh Abdulaziz Abẹ́fẹ́ Akéwùsọ́lá Sheikh Alubarika. Radiyallahu anhu. Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ wọn. Amina. Ọlọ́run jálè kí àmọ́ ò dáa fún gbogbo wọn. Allahumma amin. Ayé yẹ wọ́n, wọ́n rí gba ayé lò, wọ́n ráyè tí wọ́n ṣe. Inshallah. Èbúté gẹ́gẹ́ ni wọ́n gúnlẹ̀ sí. Alhamdulillah. Èyí ló jẹ́ kẹ́yìn ó máa dán kó máa dùn báyìí. Alhamdulillah. Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ wọn. Amina. Inna anzalnahu ayatal kursiyyu. Inna anzalnahu lẹ́yìn rẹ̀. Bismillahir rahmanir rahim. Inna anzalnahu. الله لا إله إلا هو حي القيوم لا تخصه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما ولا العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي أتامت الله الفجر. afẹ́lẹ́yìn ni a fi ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ sọ́lọ́hún gbogbo àwọn tí wọ́n ṣe wàhálẹ̀ kọ́lọ́n jálẹ̀ kí á mọ̀ ọ́ dáa fún. Amina. àtàwọn tá a lẹ́tọ̀ọ́ ká dárúkọ tá a rántí o Ọlọ́run bá ní fi kẹ́kún kẹ́ wọn papọ̀. Amina. mo kí gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ bó tilẹ̀ já sí wípé ó lè wùn mí kí n dárúkọ gbogbo ẹ̀yin bàbá wa àmọ́ tí kì í bá kúkú ṣọ̀yájú ọmọ ẹ̀yájú ọmọ ní máa la ọkọ̀ ọmọ àgbàlagbà lórí bàbá wa kínní bàbá wa kínní bàbá wa kínní kínní èmi ò torúkọ gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀ yìí dédé mo kí gbogbo yín pé a kú ìdìde òní Ahanakumullah. iṣẹ́ Ọlọ́run ni gbogbo wa wá ṣe níbí Inshallah. ẹni tí ń àgà tó ń gbé ọmọ ọ̀rẹ́ ẹ̀ jó ó rọ́jú ni o kálukú wá dìde àwa kó ẹ̀yẹ pé ṣé Abdulrasheed Adéwùnmí agbára omi Adamallahu ayata shaykh. kò ní burú fún gbogbo yín bẹ̀ yẹn Amina. pé orin tí kálukú wa ń kọ bọ̀ láti ilé ni pé borí ire kan rẹ́ mi èmi gangan lórí ire kan borí ire kan là ní èmi gangan lórí ire kan. orin tí kálukú wa ń kọ bọ̀ láti ilé wa síbí nìyẹn pé Mọ̀lánà Abdulrasheed Adéwùnmí agbára omi Adamallahu ayata shaykh. wípé oríire yìí tó lúwa pín sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ti ń pín bọ̀ látẹ̀yìnwá tẹ́lẹ̀ wípé eléyìí kàn wá mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mo kí gbogbo ẹ̀yin àbúrò mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́ fún wa mo kí yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. Ansarul Wara 99 mo kí gbogbo yín bí a ti ṣe pọ̀ tó lọ́wọ́lọ́wọ́ alemahu alekuwa alemahu Kuwa. bihamurillahi bó ti ṣe jẹ́ nìyẹn nógò nìyẹn so kò sẹ́ni tó lè máa pọ̀n bí ọlọ́mọ o Masha Allah. yá mo kí gbogbo wa pé àjọ kú oríire òní o Alhamdulillah. irú báyìí ọlọ́run ó fi kárí wa Amina. mo kí ọlọ́run Allah. ọlọ́run Sheikh Abdulrasheed Adéwùnmí agbára omi Adamallahu ayata shaykh. ọba tó ṣe pé orúkọ tí ń jẹ́ ni Kohar ọba tó ṣe pé orúkọ tó ń jẹ́ ni Jabbar Allah. nínú orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ èyí tó fi ṣe Mọ̀lánà Abdulrasheed Adéwùnmí agbára omi lẹ́ṣọ̀ọ́ Adamallahu. òun ni Sattar mo mà kí ọlọ́run ọba yín Allah. Sheikh agbára omi mo bá yín kí ọlọ́run Allah. yakaluku man yashahu wa yakataru ma kana lahumul khiyaratu fasubhanahu wa ta'ala amma yushrikun. bẹ́nìyàn bá fẹ́ bọ́lọ́hun ọba ti ṣe yín yìí ọlọ́run ti ṣe yín bẹ́ẹ̀. Alhamdulillah. bẹ́nìyàn bá kọ̀ tí ò fẹ́ kò tí ẹ̀ ní ilé wí ní gbangba pé kò tẹ́ ń lọ́rùn Masha Allah. ọlọ́run ti ṣe bẹ́ẹ̀. Alhamdulillah. ọba tó lo orúkọ rẹ̀ sínú ayé yín As-Sattar Àlàní òró látàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé ti yín Olúwa dẹ̀ daṣọ àṣírí rẹ̀ bò yín Alhamdulillah. láti kékeré aṣọ àṣírí tí kì í ṣe aṣọ àṣírí 40 ọdún sóní tí gàgá àṣírí náà ò yarí Alhamdulillah.
láti ibi kékeré ó sọ yín di ní ńlá. Alhamdulillah. látòrí ta ìparun ó sọ yín dẹni ọlà. Alhamdulillah. pẹ̀lú ohun mìíràn tó lè pa nírun. Alhamdulillah. Aba Hamsata Arasani ọ̀gbẹ́ni kan wọ́n ń pè ní Aba Hamsata Arasani ó ní ajajitu sannata mina sunun ajajitu sannatan mina sinin mina sinin onínáwó ni ẹ máa wọlé Haji Ismail Àyìndé òru ọmọ adáná yẹn gún orí mi ọmọ adáná yẹn gún ọmọ ọ̀yàmọ̀ yáfá àsùnmọ́ ọmọ ọ̀yàmọ̀ yábà ń tẹ̀ díẹ̀ àsùnmọ́ yá bàbá tó tún yá mọ́ Àyìndé ọmọ olówó ṣẹ̀ǹbáyé kówó kárùfì tó dé wàá lògbẹ̀ kalẹ̀ o. Amina. Aba Hamsata Arasani ó ní ajatu sannatan minan sinin ẹ barika ó ní mo lọ sí hajj lọ́dún kan ó ní nígbà tí mo wá dé hajj fàbẹ́yìnà máa hàmùsí isi wà kọ́hátù fi bíhìrì ó ní ṣàdédé ló ń jì sí kòtò kan fanasa àti ní nàfùsí àni astagisha ó lẹ́mìí wá ń bá mi sọ̀rọ̀ pé kí n bẹ̀bẹ̀ kí n pé ẹ gbà mí o ẹ gbà mí o fakulitu la wallahi la astagisha ó ní ló ń bá wò pé òun ò ní ṣe bẹ́ẹ̀ ẹ máa wọlé wa aleykum salam ẹ barika àjọkú oríire òní ayọ̀ tó máa kalẹ̀ lọ́lọ́run máa ṣe ẹkún òní gbẹ̀yìn ẹ̀ ọlá Muhammad níwájú ọlọ́run. famas tẹ̀tìmọ̀ asala káàtìrà ìsìmọ́ra bìrásìlì bíhìrì rajulani ọlọ́run ò tí ì parí èrò yẹn ṣàdédé lòun ń ròye wípé àwọn ọmọkùnrin méjì kan gba ẹ̀gbẹ́ kànga yẹn lọ. onífàkọ́lá ahaduhuma lil ahari tahalli hata nasudda rasa asal bihiri li alaya kọ́ àfi ahadu. ọlọ́run gbọ́ tí kan sọ pé sílágbájá padà kànga kan wà níbí jẹ́ ká wá nǹkan tá a lè fi di kí àwọn ènìyàn má bàa kó sí kànga ni. fa ata bi qasabin wa barihatin wa tammasa rasa asal bihiri ni wọ́n bá wá àwọn pátákó kan ni wọ́n bá borí kíní mo ti pẹ́ ẹ má bínú bàbá tí ẹni kásádùá bẹ̀rẹ̀ lóde rẹ̀ ló tóbi jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi I'm very sorry ẹ má bínú. nígbà tí wọ́n dé kànga nìtàn ó ní àmọ́mútó àsíyà ó ní mo fẹ́ pariwo kí wọ́n mọ̀ pé ènìyàn wà níbí. ó ní wakulitu fi nafsi alijawu ila man huwa akrabu min huma. ó ní ẹ̀mí wa ń sọ fún mi pé ó ṣe fara ti ẹni tó tóbi ju àwọn tí wọ́n dá nǹkan bó kànga lọ. ó ní wasakatu bainama anna ba'da sahatin ó ní lẹ́yìn bí ìṣẹ́jú bí díẹ̀ jaha bi shay'in ó ní nìkíní kaba dé wákà ṣáfà anra asili bíir ló bá kó ntí ń bẹ lórí kànga ló bá kó kúrò níbẹ̀. wàhádìlá rìjìlá o ó ní ló bá na ẹsẹ̀ sí kànga fákà anahu yakulu ta alakibi ta alakibi ta alakibi ó ló dàbí ẹni pé mò ń gbọ́ tí nǹkan náà ń sọ pé rọ̀mọ́ mi fata alaktu bi'i ó ní ló ń bá rọ̀mọ́ fa aharaja ni ó ní ló bá gbé òun jáde láti inú kànga wa izahu wa zabu'un ó ní wíwò tó ń wò pé kí ló gbé òun jáde ìdí tó ń wò rí lòun rí pé ìkookò ó ní famara ní kookò bá méré
وأطف بي آتف قال يا أبا موسى أليس هذا أحزن نجيناك من التلف بالتلف الله يا أبا موسى أليس هذا أحزن نجيناك من التلف بالتلف أبا موسى رساني أني أوري بيبلي إداغون Ọlọ́run ọba là ẹ́ nínú ìparun bìlítàlàfì pẹ̀lú nǹkan míì tó lè pààyàn. Ṣáàdù Rashid Alani Adéwùmí agbára omi. Najaynaka minan tàlàfì bìlítàlàfì. Eré kádé èèyàn là ń sá. Eré káráwọn ènìyàn ràn lọ́wọ́ lẹ sá. Kákó àwọn ènìyàn kúrò nínú ìparun lẹ sáré rẹ̀. Ẹ wá kíra yín sínú ìṣòro míì tó burúkú ju irú èyí tẹ̀ ń sáré rẹ̀ lọ Najaynaka. Ọlọ́run ọba dẹ̀ là yín níjọ́ náà lọ́hùn. Alhamdulillah. Àbí bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ọba ṣe ni. Alhamdulillah. Wallahu ta'ala qadiru ala kulli shay'in. والله Wallahu ta'ala qadiru ala kulli shay'in. والله Alágbára lọ́lọ́run tó lágbára tí ò sí ní tipa rẹ̀ ò ká. ما شاء الله. Ó là yín nínú ìparun. Ó wá lo kọ́dírù rẹ̀. Ó lò lérí yín. Akramakallah. Ọlọ́run ọba lo kọ́dírù rẹ̀ lérí yín. Ṣé Abdulrasheed Alani Oro? Adéwùmí agbára omi. Ọlọ́run ọba jẹ́wọ́ ara rẹ̀ nínú ayé yín. Níjọ́ ọjọ́ náà lọ́hùn ọjọ́ kan tó burúkú jáì ni. Tí bàbá yìí fẹ̀mí ẹ̀ lélẹ̀ tó wọlé àdúrà. Ó dọ́gbọ̀n ọdún. Èyí tá à ń wí ìdọ́gbọ̀n ọdún lọ́dún ni. Òun wà nínú ilé, èmi dúró lẹ́nu ọ̀nà. Èyí tẹ̀mí ń dáná tùràrí. Ṣíṣe wo lò níjọ́ náà? Ọ̀rẹ́ mi ni. Ṣùgbọ́n mi ni mo wà lórí ta kí n dúró bá ṣe tùràrí ìjọ́ náà. Fún iye ọjọ́ tí wọ́n fi wà nínú ilé alúà. Ṣùgbọ́n ìyanu Ọlọ́run ọba tí mo rí ni wípé ẹni premises tí ṣẹ́wọ̀ agbára omi wà níjọ́ náà ọwọ́ mi ni kọ́kọ́rọ́ gbogbo ibẹ̀ wà. Allah. Kò sọ́nà tó lè bá jáde bí kò bá ṣe pé mi ni mo bá ṣílẹ̀kùn. Allah. Níjọ́ kì í ṣàsọdùn kì í ṣàsọpọ́n tó bá ṣe pàṣọdùn tó bá ṣe pàṣọpọ́n ìyẹn tí kálukú yín náà ti fojú rí ní ìyanu nínú ayé yín nípa aṣọ Abdulrasheed Alani Adéwùmí agbára omi yóò máa jẹ́rìí ọ̀rọ̀ tí mò ń sọ. Nígbà táwọn màlẹ́kà tí àwọn bá àfin ọ̀run tí wọ́n dé wọ́n pe àríwáhù ìlàhíyà dé. Nígbà tó dé kíkì tó kí ọ̀rẹ́ mi mọ́lẹ̀ láwù àmọ́ bí ó rù lọ. Allah. Ṣé wò sí nínú ilé mọ́? Bàbá àgbà oníkun ké wò sí níkàlẹ̀ tí wọ́n mọ jẹ́rìí ọ̀rọ̀ mi lọ́dún náà lọ́hùn. Nígbà tí ṣé wò sí nínú ilé mọ́ n lè sọ fáwọn ìyàwó nínú ilé pé ọ̀gbẹ́ni yóò sí nínú yàrá ìmọ̀ o. Iná tí mo dá alẹ̀ kò gbé. Mo ti yọjú ń bi mò ń bá yọjú wò torí mo lófin tó tó. Kò sí ń bẹ̀ mọ́. Mo sì kanlẹ̀kùn yí débi tó lápẹẹrẹ. Ọkùnrin yìí ti nu o. Allah. Ni mo bá gbéra ọ̀dọ̀dọ̀ àbáwá àgbò oníkun kéwú lókòkò lọ́dún náà lọ́hùn. Adama Allah. Ọ̀rẹ́ mi kò sí nínú ilé mọ́ o. Bíṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ̀rẹ̀ wọ́n ní ṣọ́ọ̀tì ìsọfẹ́ nìkan mo ní mi ò tí ì wífẹ́ nìkan. Wọ́n ní máa padà lọ sílé kò ní í séwu. Bàbá wa oníkun kéwú níjọ́ náà lọ́hùn. Ni mo bá padà sílé. Nígbà tí Sheikh Abdulrasheed Adéwùmí agbára omi nígbà tí ó padà dé. Adama Allah. Kì í ṣe wípé tẹnu bọ̀ ọ̀kù. Olúwa ló jẹ́wọ́ ara ẹ̀. Allah. Inú yàrá làwọn áńgẹ́lì ti gbé. Ni màlẹ́kà Ọlọ́run ti gbé. Ìta ni wọ́n jù sí lábọ̀. Allah. Wọ́n jù sẹ́yìn fẹ́ǹsì lábọ̀ ni. Láti fi hàn ayé wípé èmi ni mò ń ṣiṣẹ́, èmi Ọlọ́run ni mò ń ṣiṣẹ́. Kullu man yakatasimu billahi yahfasuhu. Kullu man yaqtasimu billahi yahfasimu. Fahuwa al-hakimu yudawida habid
الداعي فهو الحكيم يداوي أبدال. àdúrà mi fún yín ṣe Abdulrasheed Alani Oro òun ni wípé àṣírí omi òkun kò hàn sẹ́nìkan. Kò hàn sẹ́nìkan. Agbára omi àṣírí omi ọ̀sà kò sẹ́ni tó yé. Sẹ́ni tó yé. Ọba àṣírí tẹ́nìkan ò lè rí. Bàbá ń wí bẹ́ẹ̀. Ọba àṣírí tẹ́nìkan ò lè rí. Àṣírí omi òkun kò hàn sẹ́nìkan. Àṣírí omi òkun kò hàn sẹ́nìkan. Àṣírí omi ọ̀sà kò sẹ́ni tó yé. Ọba àṣírí tẹ́nìkan ò lè rí. Ọba àṣírí tẹ́nìkan ò lè rí. Abẹ́ àṣírí tó fàdéhùn mi sí. Abẹ́ àṣírí tó fàdéhùn mi sí. Mo máa ń bẹ̀ má fi hàn sẹ́nìkan. À ń bẹ̀ má fi hàn sẹ́nìkan. Àṣírí omi òkun kò hàn sẹ́nìkan. Àṣírí omi ọ̀sà kò sẹ́ni tó yé. Ọba àṣírí tẹ́nìkan ò lè rí. Abẹ́ àṣírí tó fàdéhùn mi sí. Là ń bẹ̀ má fi hàn sẹ́nìkan. Gbogbo ènìyàn ló ń wọ̀nà láti mọ̀jẹ̀ yín. Ọlọ́run ọba ò gbà fún wọn. Inshallah. Títí ìgbà tẹ́ lò láyé yín Olúwa má fàṣírí yín hàn. Amina. Èyí tá à ń ṣe lénìí Ọlọ́run kó bá ní fi bárkà sí. Amina. Ismail dà. Dé wá níbí nítorí wọn ó gba máìkì yìí lọ́wọ́ mi kò sì lè kàn mí mọ́. Bàbá fẹlẹ́ yìí ṣàpọ́nlé wa ni. Wọ́n púrúfù pé mi ni mo bí ẹ. Alhamdulillah. Ṣé agbára omi púrúfù pé èmi ni mo bí ẹ. Mo kí ẹ kó kú oríire ni o. Alhamdulillah. Alhamdulillah. Tó bá ṣe pé mi ì ló ṣe kò sí ní tá a fẹ́ ṣe sí. A máa gba ntọ́lọ́wọ́n ọba pín sọ́dọ̀ wa ni. Wàláì. Ntọ́lọ́wọ́n ọba pín sọ́dọ̀ wa níṣẹ́ la máa gbà. Ṣé ò fagídí? Ṣùgbọ́n èyí tó ṣe yìí èyí má dùn púpọ̀ ṣé àfa ńlá ó dàbí pẹ́yìn lẹ́sàn wà àdúrà ọmọ yìí torí tí n bá ní kíṣọ́ agbára omi ó dìde yóò dàbí àrífín. Àmọ́ Ismail mo kí Ọlọ́run lára rẹ o. Alhamdulillah. Mo kí Ọlọ́run lára rẹ. Èmi ò mọ bí jókòó yìí ti ṣe máa lọ àmọ́ ìbẹ̀rẹ̀ yìí dùn. Kọ́lọ̀ ní ó dùn délẹ̀. Amina. Kẹ́mi ó kí ọ pé o kú ìnáwó sílé. Ẹ dákun ẹ jẹ́ ń lo sáà mi mo ti fẹ́ ṣe tán. Ẹ jẹ́ ń lo sáà tèmi. Gbogbo ogi kọ́ ní Olú Ismail. Gbogbo ogi kọ́ ní Olú o. Gbogbo ogi kọ́ ní Olú. Aláyìndé kì í ṣe. Gbogbo alára ní rárá rere dá. Gbogbo ọmọ ìjòyè kọ́ ló ń dolóyè. Mo bá ẹ dúpẹ́ fọlọ́hún páránù ẹ ò gbénu gbé. Gbogbo ẹyin tẹ́dì yẹn pakọ́ ló ń dàkú kọ́. Gbogbo ogi kí Olú o. Àrẹ̀mú òro àbí gbogbo ogi kí Olú o. Àyìndé òro gbogbo ogi kí Olú o. Alani òro gbogbo ogi kí Olú. Aláyìndé kì í ṣe gbogbo alára ní rárá rere dá. Gbogbo ọmọ ìjòyè kọ́ ló ń dolóyè. Mo bá ẹ dúpẹ́ fọlọ́hún páránù ẹ ò gbénu gbé. Gbogbo ẹyin tẹ́dì ẹ̀pá kọ́ ló ń dàkú kọ́. Gbogbo ogi kọ́ ní Olú o. Ismailu gbogbo ogi kọ́ ní Olú. Àsùnmọ́ kì í ṣe gbogbo alára ní rárá rere dá. Gbogbo ọmọ ìjòyè kọ́ ló ń dolóyè. Mo bá ẹ dúpẹ́ fọlọ́hún páránù mi ò gbénu gbé. Gbogbo ẹyin tẹ́dì ẹ̀pá kọ́ ló ń dàkú kọ́. Ọlọ́run kó wọlé ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Agbára ẹ̀dẹ̀ ń wò mí ràn. Kí wàá lóde tó mú wá àdúrà ọmọ yìí wá. Ọ̀dà náà Ismail gbogbo ẹ̀yin ìjọ Ansaru lè wàrà. 99. Ansaru lè wàrà. 99. Owó àdúrà ọmọdé yìí.
a fẹ́ gbà lọ́wọ́ yín kọ́lọ́n kó wọlé anabi Muhammad sallallahu alayhi wa sallam. kọ́lọ́n kó wọlé Sheikh Abdulrasheed adéhùn mi agbára omi adamallahu bàbá tó bí ọlọ́mọ hayata ẹ kú iṣẹ́ ọlọ́run tẹ́wọ́ gbà sẹ́yìn o kì í ṣe gbogbo ogi ní olú gbogbo alára tó fẹ́ dára wọn ò rí dá ara jẹrà wọn nù kálukú ni kì í ṣe gbogbo ẹyin tẹ́dí ẹ̀ pa ní dàkúkọ ẹ̀yin yẹ̀yin tí yín kálukú ń dàkúkọ lójú ayé yín. alhamdulillah. ẹ fún mi lówó tó dáa o. Ismail mo fi ẹ́ lé ọlọ́run ọba lọ́wọ́ Allah. gbogbo ohun tí ó ní kó bá ẹ̀ kalẹ̀ kó bá ẹ kalẹ̀. bọ́tà gbèrò ohun tí ó ní yẹn kò bá jẹ́ bàbá rò ó. ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí ó ní kó bá ẹ kalẹ̀. bọ́tà gbèrò ohun tí ó ní ẹ kò bá jẹ́. Sátìyà tó láṣẹ kó máa fàṣẹ sí. gbogbo ohun tí ó ní kó bá ẹ kalẹ̀ bọ́tà gbèrò gbèrò. ohun tí ó ní yẹn kò bá jẹ́ ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí ó ní kó bá ẹ kalẹ̀. bọ́tà gbèrò ohun tí ó ní ẹ kó bá jẹ́. Sátìyà tó lẹ́sàn kó máa fàṣẹ sí. gbogbo ohun tí ẹni kó bá yín kalẹ̀ bọ́tà gbèrò ohun tí ẹni yẹn kò bá jẹ́ ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí ẹni kó bá yín kalẹ̀. bọ́tà gbèrò ohun tí ẹni ẹ kó bá jẹ́. Sátìyà tó láṣẹ kó máa fàṣẹ sí. gbogbo ohun tí a ní kó bá wa kalẹ̀ bọ́tà gbèrò ohun tí a ní yẹn kò bá jẹ́ Sátìyà tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí a ní kó bá wa kalẹ̀. bọ́tà gbèrò ohun tí a ní ẹ kò bá jẹ́. Sátìyà tó láṣẹ kó máa fàṣẹ sí. gbogbo ohun tí a ní kó bá wa kalẹ̀ bọ́tà gbèrò ohun tí a ní yẹn kò bá jẹ́ ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí a ní kó bá wa kalẹ̀. bọ́tà gbèrò ohun tí a ní ẹ kó bá jẹ́. ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. kó bá wa kalẹ̀ bọ́tà gbèrò ohun tí tí a ní ẹ kó bá jẹ́. Sátìyà tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí ẹni kò bá yín kalẹ̀ o bọ́tà gbèrò pé tí ẹni yẹn kò bá jẹ́ ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. gbogbo ohun tí ẹni jẹ́ bá yín kalẹ̀ bọ́tà gbèrò ohun tí ẹni ẹ̀ kó bá jẹ́ ọlọ́run tó láṣẹ kó ní fàṣẹ sí. olúwa tó láṣẹ o kò ní fàṣẹ sí. ọlọ́run tó láṣẹ kó ní fàṣẹ sí. olúwa tó láṣẹ o kò ní fàṣẹ sí. ọlọ́run tó láṣẹ kó ní fàṣẹ sí. olúwa tó láṣẹ o kò ní fàṣẹ sí. ọlọ́run tó láṣẹ kó ní fàṣẹ sí. olúwa tó láṣẹ o kò ní fàṣẹ sí. ọlọ́run tó láṣẹ kó ní fàṣẹ sí. gbogbo ohun tí ẹni kò bá yín kalẹ̀ o ẹ jọ̀wọ́. gbogbo ohun tí ẹni kò bá yín kalẹ̀ bọ́tà gbèrò pé kí n tí ẹni yẹn ò bá jẹ́ ọlọ́run tó lẹ́sàn kò ní fàṣẹ sí. gbogbo ohun tí ẹni kò bá yín kalẹ̀ bọ́tà gbèrò ohun tí ẹni yẹn kò bá jẹ́ ọlọ́run tó lẹ́sàn kò ní fàṣẹ sí. ẹ dákẹ́ bá ń sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ já ṣe amínà. amiina. nígbà tí a ń ṣe àdúrà ìbẹ̀rẹ̀ lọ́wọ́. àdúrà bẹ̀rẹ̀ òun la ṣe. bàbá wa gbà. fadilatu sheikh. bàbá àgbà kéwú pè mí. maulana sheikh muhammad salih. kéwú bàbá pè àgbà mí. kéwú pè mí. ọmọ kírun ní kí bàbá. anakumula. àtayọlù ọmọ kírun àtayọlù. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún ìbá mi. anakumula. àní fi yín sàwádìí. anakumula. yóò dùn dọ́jọ́ alẹ́ ni. amiina. ọba tó ṣe yín ní
àríkọ́ṣe dáadáa Masha Allah, fáwọn tabarakallah. ọ̀dọ́ ẹ̀ ní parẹ́ Àmín. ẹ̀mí yín ó gùn Àmín. ọlá àwọn tó kọ́ yín ọlá àwọn tó bí yín Àmín. la hawla. wala quwwata Anakum- illa Agba kí dáadáa bá mi. Anakumullah. wọ́n ti ṣàdúrà bẹ̀rẹ̀. Anakumullah. Bàbá ń bá a sọ.